ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. lórí Africa Magic ní, lórí Africa Magic ní Oyinmomo. ká gbàṣà àti ṣe ilẹ̀ wa lárugẹ. mo ní ká gbàṣà àti ṣe ilẹ̀ wa lárugẹ o. Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná. Oyinmomo, Oyinmomo, Oyinmomo o. Oyinmomo. ẹ pè é kí n túbọ̀. Oyinmomo, 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 Oyinmomo. kìlákìlá ọmọ kojú ò lè ṣe léèkó akẹ́lẹ́ ní ọba torí mi ké ìjà ló ní ọba torí mi jà tó bá fẹ́ lè jù máa fi Sunday Igboho bàbá bá ṣe nǹkan ó ti gbọ́ sí Gani Adams tọ́wọ́ ti múra Ìyá Paso ló tọ́ tí mo fẹ́ lọ ọmọ Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́ Ìyá Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́ ọmọ Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́ àtìjà kúkúrọ̀ ni mo fẹ́ gbọ́ ọmọ Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́ ìyàwó àlọ́ọ̀bì ni mo tó yọ ọmọ Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́. sọ fún lápẹ́jọ́ ní ìmọ̀wọ̀ tó rọ́ṣẹ́ sí màmí wọ́n sọ pé ti kú ọlá ìyá ìbò kí ni kí n ṣe ẹ̀rù márùn torí fẹ́ tí mi pọ̀ ajíbọ̀ sírù mi àkọ́wọ́ lápẹ́ òyìnbó onímọ̀tò mo kí ẹjọ́ ni ṣìpalẹ̀ jayé mẹ́lẹ̀ gbàgbé ìfẹ́ eré ìbò ọ̀rọ̀ bàbá wà sani wáwá mi bàbá oníṣàbẹ̀lá bàbá tọ̀ síbẹ̀ lòún retí rẹ̀ ìgbà tí bá ṣùgbọ́n ló bá tún rẹ̀ rí ìdílé owó mi dákò máwòrán táwọn bá ní ìyàwó rárá ìlú yàgùsì mi lọ́jọ́ tún gbá mi sí ìrasà wà máa bí mẹ́tìlá ìfẹ́ méjì kò dùn bí ìbọ́sì ni ó lọ gbé kápá sótọ́ wọn lóore ó bá ti jáde fún sọmọ méjì sí àfúnmi láàyè kí dẹ́kọ̀ múra Ìyá Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́ ọmọ Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́ Ìyá Paso ló tọ́ tí mo fẹ́ fẹ́ o. ara tó bá ń ta ni mo fẹ́ fẹ́. èèyàn ti rá wọn lọ ìmọ̀lẹ̀ alágbàgbà ẹ̀rí bọ́ta ṣe pé alágbàgbà ọmọdé tí wọ́n fi bá jọ tí a ọlọ́kọ̀ọ́ká àti mi mọ̀ sí mi fún gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ìfẹ́ tọ̀ lọ́wọ́ lára
tẹ́ bá fẹ́ oníṣẹ́ ńlá lára wa apádà sí burúkú òní ìgbò láíláí àti fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yusuf tẹ́tọ́jú ọmọ mi dìde wá síbí iná ìtọ́wọ́ yín lọ́la kò mọ́ ọ̀pọ̀ ojú iṣẹ́ ńlá èèyàn kan ló pa mí lẹ́rìn ìgbà àṣìṣe gbọ́ owó ṣuṣuṣuṣu nínú ayé yìí olówó òléyàn kankan fẹ́ àfihàn bọ́lá tàṣí nínú àti mi ó pa mí lẹ́rìn mami àdíjà kù ìwé àmì orí tó kẹ́ bí ọwọ́ jọra ẹ̀ lójú ó ní dàrú ìgbéraga pọ̀ fún òléyàn fẹ́ báyé yìí ṣètò bó wá ní òun fẹ́ ṣọkọ màmá Àjíbọ́lá Pasuma ìjọba ó ti ẹ̀tún wá fẹ́ fún ó ti tọ̀ tí wọ́n ta ló fún dájú èmi níyàwó ó wá wò ṣùṣù kò wá lórí tó máa fi kọ̀mpóòsì tó ń mú ọkọ̀ ọ̀dẹ̀ Àjíbọ́lá ó wá lọ yí orin tèmi alálùbá ìyíká ó wá ń gbé ìyá Paso lókùn tí mo fẹ́ fẹ́ ìyá Paso lókùn tí mo fẹ́ fẹ́ láìgbàyọ̀dá lọ́wọ́ olórin ìyá Paso lókùn tí mo fẹ́ fẹ́. Orúkọ mi ni Ọlámilékan Yusuf Jamiu tí àwọn èèyàn máa ń pè ní Dr. Ọ̀rọ̀pọ̀. Ṣé rí Ọ̀rọ̀pọ̀ yẹn mi ò lè sọ pé nǹkan báyìí ló fà á torí wípé wọ́n ti máa ń pè mí bẹ́ẹ̀ kémi gan tó gbọ́njú even kí n tó máa ṣe tíátà nítorí pé nígbà tí mo wà kékeré mo máa ń sọ̀rọ̀ gan bàbá kan bíi tenant ló sọ mí lọ́rọ̀pọ̀ yẹn ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà bí sinimá Tomorrow ni wípé mo realize pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà láyé ní ìsìn gbogbo ìwà tá a máa ń wù a kì í ro ọ̀la wa mọ́ a máa ń hùwà bíi nǹkan tó ń ṣẹlẹ̀ presently a kì í ro tó máa ṣẹlẹ̀ tá a bá hùwà yẹn tán lọ́la so a fi fíìmù yìí láti kó àwọn èèyàn lọ́gbọ́n pé ìwà tá a bá hù lẹ́nìí ó máa ní impact nínú ọ̀la wa torí ìwà tá a hù lánàá ó ní impact nínú èní wa tí mo ti ń ṣe sinimá ọdún karùn-ún lélẹ́yìí ṣùgbọ́n tí mo ti join ní iṣẹ́ tíátà ó ti pé 17 years torí pé mo join tíátà ní November 2000 mo kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi Nureni Aremu Ayédùn ní ìlú Kòsọ̀fẹ́. Sinimá Tomorrow yìí ó jẹ́ sinimá karùn-ún tí mo ṣe. Èmi ni mo ṣe Ọjọ́ Iwájú, Èèwọ̀, Pamílẹ́rìn, Ìyá wa kó tó wá kan Tomorrow yìí. Àwọn èèyàn kìí ṣe ìwọ ló pè yín jù. Fíìmù tó gbọ́ mi jù first film mi ni Ọjọ́ Iwájú torí wípé mi ò lẹ́nìkan tó ń support mi tàbí tó ń finance mi so kí n tó lè rí owó kójọ láti ṣàṣeyọrí fíìmù yẹn ó gbò mí gan. Eléyìí ọmọ rẹ̀ adásẹ́ lè wọ́n kówó lẹ̀ àwọn èèyàn fọwọ́ rí ilé ìfẹ́. èmi náà ni mo kówó lẹ̀ Ọlọ́run ni kí n ṣe èmi náà Ọlọ́run ni. Àwọn tó ń bọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ sọ fún ìmọ̀ràn lọ́tọ̀ wọn. Ìmọ̀ràn tó ń fẹ́ gba àwọn tó ń bọ̀ lẹ́yìn ni wípé ká ní sùúrù ẹ̀dá tó bá ti mọ nǹkan tó ń ṣe tó bá ti wà determine tó give up tó ní focus you will surely get there.
Bíọ́dún Ṣòfúyì ọ̀kẹ́ owó. a máa rí mílíọ̀nù kí ló ṣẹlẹ̀. a wá ṣe movie premiere ọ̀la by Dr. Orombo. ìyẹn ní o sinimá ẹ̀ ti wò. mo ti wò ó mo yẹ kó pa nínú ẹ̀. báwo ló ṣe rí. sinimá tó dáa ni àwọn cast ẹ̀ wọ́n dúró dáadáa plot ilẹ̀ ó wà powerful storyline is tight. ìwọ lẹ́yìn náà ṣe lọ́wọ́ ẹ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tí ì produce sinimá kankan àmọ́ very soon mo máa gbé mi jáde àwọn àti ṣàwọn kan sẹ́yìn táwọn èèyàn gbádùn so mo máa ń take time mi kí n tó produce movie àwọn fans mi wọ́n lè testify sí mi ò kí n rush movies mi very soon I'm coming out with something very very interesting. Tutti boy, baby boy, we dey up. Bàbá kò bá gidi bàbá. Bàbá kò bá gidi bàbá. Take it, receive it. Má fún mi máa gbà ó, má fún ẹ kó gbà ó. Má fún mi máa gbà ó, má fún ẹ kó gbà ó. Má
Can't you see the way she dancing? Ta fún orí mi, ta fún padà o. Ẹnì kan ò láyé kó yàrá o. Àná ọtí sókè ọ̀sùn lọ́nà pé lọ́dẹ lórí náà kẹ́sì jọba. Oh yeah, baby boy o, ọ̀nà gàlá, ẹni ní ti yẹ so, àlàkéde kò sí pa. Táyọ̀ orí mi Sunday fẹ́ẹ́sì o, Sunday fẹ́ẹ́sì o, Sunday fẹ́ẹ́sì o, Sunday fẹ́ẹ́sì. Táyọ̀ orí mi Sunday tọ́pù, Sunday tọ́pù, Sunday tọ́pù, Sunday tọ́pù. Táyọ̀ orí mi o, mi ò mẹ́yìn ọ̀la. 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 Èmi ni tàbí o, ẹlẹ́dàá mi tàbí o, ayé fẹ́ pàmí o, tẹ̀lé mi tó máa dá fọ́ ọ, I can never fall down, I can never go down. Àti títí, ayé yóò lọ títí. Orúkọ mi ni Bíọ́lá Fame. A ní ká wá ọ̀nà ẹ̀gbọ́n wa náà ni ọ̀nkọ̀ rọ́pọ̀. Gospel ni mo kọ. Yeah, mo ní official gospel tí mo ṣe drop. Mo dúpẹ́ oore. So a ṣe drop ẹ̀ lọ́n di 21st ni so ọmọ èèyàn dẹ̀ ń bẹ àwọn àfìtìfẹ́tìfẹ́ wọn bá wa fi gbà lórí wẹ́bsáìtì káàkiri ṣáwọ́n gbọ́ káàkiri. Mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore tí Jésù ṣe fún mi ẹ bá mi yọ̀ mo dúpẹ́ oore bàbá pa mí lẹ́rìn ayọ̀ ó pa mí lẹ́rìn ayọ̀ ó bàbá pa mí lẹ́rìn ayọ̀. Yeah, mo ti ṣe Glorious Fame tẹ́lẹ̀ mo ṣe My Fame tẹ́lẹ̀ so ẹlẹ́kẹta lélẹ̀ mo dúpẹ́ oore. Ṣe mí lóore, aláwọ̀ ṣe mí lóore. Ṣe mí lóore, aláwọ̀ ṣe mí lóore. Oore àwòrán, oore tí ọ̀pọ̀ aláya ni ó ṣe fún ẹ ṣàní. Ṣe mí lóore, ṣe mí lóore. Ṣe mí lóore, aláwọ̀ ṣe mí lóore. Oore àwòrán, oore tí ọ̀pọ̀ aláya ni ó ṣe fún mi. Oh,
oyin mama oyin mama oyin mama oyin mama.